What's the meaning of Oyelagbo? Survivors of the turbulence. What turbulence? Flood turbulence. Àwọn tó yé inú lásìgbò Oyelagbo. Àwọn ló bẹ̀rẹ̀ second Ife. Ẹ máa wọ̀. Tí ẹ bá bí wọn mẹ́ta, ọmọ tó bá ń ṣe gbọ̀ràn, alias olè ló máa ń fún. Alias olè máa ń fún ọmọ tó bá ní gbọ̀ràn. Olóyè, alias olè máa ń fún ọmọ tó bá ní gbọ̀ràn. Tó bá gbọ̀ràn. Ọmọlúwàbí lè ṣe. Kí ni ìtumọ̀ ọmọlúwàbí? Ọmọ tó jẹ́jẹ́ àwọn kìsìtì wọ́n ní ọmọ tí inú àbí ìtọ́mọ tí inú àbí ọmọ tí lúwa bí ṣe lúwa yẹn olóko wọn bọ́lẹ̀ látòrí òkè yẹn náà fi bẹ̀rẹ̀ lùí gbàtọ́ bẹ̀rẹ̀ lùí wọn ní bàbá wọn ní ìyá sẹ́ pé omi ti gbé ogun wọn lọ tí wọ́n sábà pé bàbá lúwa ní bàbá mi oníyá mi ń sìn àwa lọmọ tí lúwa bí nǹkan tó jẹ́ ọmọ lúwa bí nìyẹn àwọn jọ ọmọlúwà bí nìyẹn ṣùgbọ́n gbà tó fẹ́ yí wa mọ́lẹ̀ náà máa ń pẹ́ nú àyàn ọ̀jẹ̀mọ́lúwà àtọmọ́ nú àti ajẹ́ àwọn náà wá jìtàn tiwa wọ́n lọ rí pákéjì wọn àtà padà fún wa òjò ìkojú ẹ lọ àwọn ilé wa gbòòrò gan Ife Oyelagbo gbòòrò gan at a point this place could no longer contain them so wọ́n wá gbé nǹkan tá ń pè ní tí yóò gbé policy they came up with an expansionist policy alright. Yeah, there's a need to expand. Abodo mo di gbogbo le wa de gan. Ṣé mo kàn wá bí ọkàn san fáwọn so àwọn tí wọ́n ṣe mọ̀ bí tí ilẹ̀ yẹn gede. Ọkàn so ti fa. Ibo ni le wa de. Ifá ló wá ṣàlẹ̀ fún wọn pé ilẹ̀ yín ẹ lókun o. Ẹ lódò Ọya. Torí gbogbo time yẹn lára àwọn 400 àwọn yẹn àwọn 200 ti kúrò ńfẹ̀. Like Ọya, like Agẹmọ ti lọ jẹ. Wọ́n àwọn òsà kan ó wá kú 201 nífẹ̀ dé ni mo ṣe ń bá yín sọ̀rọ̀. So dára àwọn tó ti lọ ní Ọya wà ṣe láwọn tó ní wọ́n tó máa wà níbodò lókun lọ níbodò sàrà nígbà lọ níbodò Ọya dúró sí Ifá ló wá tó àṣírí ṣe bẹ́ẹ̀ mi tí lẹ́yìn dé ẹnu máa lọ sí omi oníyọ̀ ìbẹ̀rẹ̀ olókun sápamọ́ sí olè máa rí pé olókun ẹ máa ń bọ olókun gàgátà ẹ ṣe kíákíá tó ní àwọn ẹ máa lọ síbẹ̀ ẹ máa lọ síbi odò Ọya ibẹ̀ ni Ọya lọ sápamọ́ sí nítorí pé Ọya lọ dúró sílẹ̀ lọ́sẹ̀ pé ní odò Ọya bẹ́ẹ̀ ni tó ti ń sìn òkè bá àlàṣà fẹ́ débẹ̀ ibi ẹ̀ máa jìnnà lọ́wọ́ lókè cataract lọ́dọ́ wọn pè ní cataract olóṣè ọlọ́fún ìṣègbójú yẹn fọ́ wọ́n ló dà ọmọ ẹ̀jẹ̀ tó bá lọ bómi oníyọ̀wá ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ọmọkùnrin kan ó gbọ́dọ̀ jọmọ ìlọ́gbẹ́ tó gbọ́dọ̀ wá ó wá ń kọjá lọ níwájú lẹ́nu gẹ̀rù gíìtì gbogbo àwọn olóyè àwọn olóyè wá rí àwọn ọwọ́ àwọn ọmọ ẹ̀ ọwá ń tiẹ̀ Ajíbógun lórúkọ ẹ̀jẹ̀ Ajíbógun ọmọ ẹ̀ ọwá ń bí tó bẹ́ẹ̀ kó tó bàbá ẹ̀ là tó máa lọ bomi ní ìwà má lọ bọ́ wá wọ́n wá rán lọ sí kólóbù tẹ́rí ọwá ń bí ẹ̀ ló jẹ́ ọwá òun rí pé ẹ̀ tó bu okùn ẹ̀ ní ọwá ó bu okùn yẹn sẹ́ńgbà tó débẹ̀ yẹn ó lójú wọ́n yẹ ẹ̀ ń bẹ̀ o wọ́n sorí sí nǹkan fún un ibi tó dúró sí lọ́ọ̀ náà ń pè ní ẹ̀nà ọwá lẹ́kọ̀ọ́ ta ló mẹ́kọ̀ọ́ dáadáa ṣẹ́nà ọwá wà lẹ́kọ̀ọ́ ṣẹ́gbẹ́ ìtàn wa tá bá sọ̀tàn 20,000 years ago ẹ sì máa ráwọn traces tó wẹ́ pé ẹ máa mú evidence jáde Òbòkun kí ló sì máa ń pè ní Òbòkun ọwá tó lọ bu okun wá ọwá kò tí ì parí wá ní Òbòkun àtàkùnmọ̀sà àbí ọwá Òbòkun àtàkùnmọ̀sà ọwá ẹni tó bu okun tó ti okun mọ́ ọ̀sà ẹ ṣe kábíyèsí o kábíyèsí o ọwá tó lọ bu okun tó wá ti bí okun mọ́ ọ̀sà ó tán ọwá ló discover okun òun ló tún discover ọ̀sà. ìrànwọ́ ò ní parẹ́ láíláí. àṣẹ ẹrú àmì ẹni tó bá ní ìrànwọ́ parẹ́ yọ parẹ́ tí. àṣẹ so kẹ́lẹ̀ mọ̀ pé kóyìnbó tó gbé research wà láwa gan ti láti ní researchers lọ́dọ̀ wa láti mọ̀ tó ń pè research ọwá ló discover okun àtọ̀sà ìgbà ló ti jẹ́ ọwá ọmọdé ìwá tó lọ bu okun tó ti bí okun mọ́ ọ̀sà Ajíbógun ló lórúkọ ìṣọwá adé àti lọ́wọ́ tó kọ́ pé ọmọdé ọwá ń bí so ìgbà tá àwọn ló wá bẹ̀rẹ̀ sí àwọn ló wá wọ́n kì í tá máa ṣe ni pé ẹ̀yin báyìí ó yẹ máa lọ bẹ́ẹ̀ ṣe ń lọ tábàlì kan odò kìíní odò kejì odò kẹta ìbẹ̀rẹ̀ kẹ dúró sí ó yá wọ́n á gbé fàjọlẹ̀ odò àjáde odò bàbá ẹ̀ òkè ẹ̀yin báyìí máa lọ náà tábàlì gbé bàbá ẹ̀ tí òkè tó kì í síbẹ̀ ìbẹ̀rẹ̀ kẹ dúró sí ẹ̀yin báyìí máa lọ tábàlì báyìí tí wọ́n máa fún ọ ní sáìn tó máa rí tó máa mọ̀ pé bí ló ẹ̀ bá wọn lọ sí bí
bí Ifẹ̀ sí bẹ̀rẹ̀ sí spread ṣẹ́kẹ́ báyìí náà ọmọ kan wà jẹ̀pẹ̀ ọdẹ́dẹ́ alẹ́ asọ̀rọ̀ míyàn ọ̀nà tí mo dá èèyàn mi jẹ́ ọ̀rọ̀ míyàn èmi ò mọ̀ràn tí tẹ́nìkan dá tán ń pè náà ọ̀rọ̀ tí mo dá ìdá ọ̀rọ̀ tí mo dá ẹ̀ ó yàn lọ́jọ́ ọ̀rọ̀ mi ọ̀fẹ́ orúkọ ẹ̀gbọ́n ni ọdẹ́dẹ́ jẹ̀pẹ̀ ọmọ líle pàkó lè tán yányán ṣùgbọ́n ṣe kọ́lá tó ọmọ líle tó wà nìkan ó lé wá wúlò kéèyàn lè wá tó wúlò ibi tó bá lè náà máa ràn tí nǹkan bá fẹ́ dàrú ó náà máa fi kó lọ tí nǹkan bá dẹ̀ tó náà fẹ́ dàbẹ̀rù náà fi yá lọ fọ́ so ìgbà tí àwọn ìgòdòmígòdò tí ilẹ̀ wọn tó rújú pọ̀ wọ́n wá dífá wọ́n wá sọ wọn pé àìdí tí ẹ̀fí ní sinmi pé ẹ̀yẹ̀ ládé kò sáṣẹ adé nìyí ẹ lọ gba àṣẹ adé ibi kan so ní ẹ̀dẹ́ ti gba àṣẹ adé ibi ìlú gbọ́dọ̀ níbí ìyẹn ní Ògìṣó tó bá rán àwọn èèyàn wá pé kán wá gba àṣẹ adé ní Ifẹ̀ nígbà tán dé àwọn fẹ́ bá rò tára àwọn ọba rán ọ̀rọ̀ mìíràn wọ́n ló máa lọ fún wọn ní royalty mẹ́rin you are going there to establish royalty wọ́n máa lọ dé wọn ládé tó máa lọ establish ìpínlẹ̀ pé ní ọba àwọn ohun tó bá ń bẹ̀ leader lásán náà ní Ògìṣó dẹ̀ ní leader wọn ṣe àpò ibi tádé bá wà ṣe máa wà ń bẹ̀ á máa tùbà á máa túnṣe wọ́n á ṣòro wọ́n á ṣe gbogbo ẹ̀ ìgbà tọ́rọ̀ mi wá débẹ̀ ṣẹ́gẹ̀t ẹ̀kọ́ ojú sọ̀tàn ilé ìjọba yìí wọ́n wá change orúkọ ẹ̀kọ́ ní òye lágbọ́n tí ìdẹ̀sí fi Àkànlúbẹ́ kí ni wọ́n fẹ́ wá fi Àkànlúbẹ́ ó yẹ kẹ́ fi Àkànlúbẹ́ ní pé Ifẹ̀ ó ń kan ìlú bẹ́bẹ́ tó ń dá ìlú lẹ̀ kéékèèké tó ń dá ìlú lẹ̀ kéékèèké ìtumọ̀ fẹ́ Ifẹ̀ táwa lè ní Ifẹ̀ Àkànlúbẹ́ bẹ́ẹ̀ ni gbàtọ́wọ̀ mi ò débẹ̀ ọ̀rọ̀ mi wá fẹ́ ọmọ kan ọmọ Ògìṣó yẹn ló fẹ́ ó wá bí ọmọ fún ọmọ yẹn wá jẹ́ nítorí pé nǹkan iṣẹ́ tọ́wọ̀ mi ò lọ ṣe ó rí ṣe ọwọ́ ẹ̀ka ṣe ó wá sọ ọmọ yẹn ní ọwọ́ mi ká ẹ jẹ́ kán wọlé alájà ẹ jẹ́ kán alájà wọlé kọ́má bínú ká lè control crowd crowd yẹn pọ̀ gan. ẹ má bínú tábà síbẹ̀ ẹgbẹ́ ẹ ṣe sọ ẹ̀ báyìí káwá sọ pé gbogbo àgbà táyà yóò lágbára. so ìgòdòmígòdò yẹn ó wá sọ lọ́wọ́ mi ká torí iṣẹ́ tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ ló ṣe pàtàkì ká sọ gbogbo kìíní gan gidi tẹ́ bá sọ̀rọ̀ you must be talking with authority with confidence. ẹgẹ́ nísìn tẹ́bánikẹ́ sọ túmọ̀ Ifẹ̀ Oyèlágbẹ́ ti mọ̀ Ifẹ̀ Òdáyé ti mọ̀ Ifẹ̀ Àkànlúbẹ́ ti mọ̀ sẹ́rí ìgòdòmígòdò yẹn ìlú ni ìgbà tọ́rọ̀ mi wá débẹ̀ ọ̀rọ̀ mi wá fẹ́ wọn ó sọ́rí ọ̀tọ́mà ìgòdòmígòdò yẹn ó wà ń sáàdì ilẹ̀ yíbo torí ìtàn kan táwọn arábẹ̀ yẹn máa ń pa ẹ̀tí ní gọ́dọ̀ máa fi ṣe bá rántí gbà kan báyìí ọba wọn ó bá ní ìṣàwọn olóyè kan láàfin nítorí pé mo kọ́ àwọn olóyè ẹlẹ́kọ̀ọ́ bí ó wá dùn pé àwọn jẹ́ pọ́ ọmọ ìkéré ló ń kọ́ àdúgbò ìlú torí àwọn gbàtàwọn yẹn wá ní mo lẹ́kítọ̀ wọn ní gbogbo eléyìí ó wá dùn bàbá yẹn pé ilé ìkékeré ló ń kọ́ ẹ̀yìn olóyè mi èyí tó fi bá torí tí o jí pẹ̀lú yẹn ṣe rí ìbátan mi wá fọ ọmọ iná ọwọ́ mi ká Ifẹ̀ wá ní ọmọ yìí o ti pẹ́ ǹtà tó ọdún bíi 15 years máa bọ̀ lé ambassadorial assignment kí náà máa yé the recall you ọ̀rọ̀ yẹn was on an ambassadorial assignment so nígbà tó when the mission was accomplished Ifẹ̀ now recalled him back home so nígbà tó wá ń bọ̀ ó wá fún wọn ní ọmọ ẹ̀ ọwọ́ mi ká yẹn wọ́n ti ń pè ní ewé ká lédè tí wọ́n wá install wá ní kàn install ẹ̀ fún un ó pàṣẹ pé tó bá ti ń lọ sùn ọmọ ẹ̀ ní kẹ́ install kẹ́lẹ́ máa forí balẹ̀ fún ìlú máa bẹ̀rẹ̀ sí túbà á máa tún sí àgbáyé tí ń dádé olóòjẹ́ pé ewé ká ní first ọba ó dẹ̀ bẹ̀rẹ̀ wá jẹ́ pé gbogbo ẹ̀ tó bá jọba ńlẹ̀ Bìnì ọmọ ọ̀rọ̀ níyàn ni ọba tó wà ńlẹ̀ Bìnì lé ní kò rújú kò náà lè parọ́ ó lọ́mọ ọ̀rọ̀ míyàn lò ó lọ́mọ òdúrà àdẹ̀mọ́ bó sì rí nìyẹn tó yé yín sí so bílẹ̀ ló bá sí bóyí pé ṣẹ́rí a lọ sí Uganda láìpẹ́ yìí the president Yoweri Museveni hosted us so Museveni wá sọ fún wa wípé there is a tribe tó ń fẹ́ kí bàbá rí nílùú wọ́n pe tribe yẹn ní Luo L-U-O ẹ máa gbọ́n sí o ṣẹ́rẹ́ àwọn ọba image àwọn ọba tó jẹ́ yẹn òòṣà kan wà pé morúkọ òòṣà yẹn
kí ló sà tó máa ń yọ sí ọ̀run lójú àlá yẹn tó máa ń jáde sí ọ̀run lójú àlá mẹsẹ̀ bá ń bèèrè náà òòsà ojú àlá yẹn tó bá rí ìbílẹ̀ bá ń bèèrè lọ́wọ́ rẹ̀ òòsà yẹn tẹ bá fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n sì tẹ bá fẹ́ rí ẹ̀ tó jẹ́ aládìkún gangan ẹ fẹ́ rójú ẹ̀ òòsà yẹn lè máa ó wà lára fún awádá máa sọ fún wa awádá sọ fún wa ó wà lára 401 yẹn ẹ kàn ní láti consult ẹ kẹ́ ẹ gbogbo tó wáyé kó ṣe aládìkún gangan máa jáde sí yẹn máa rí tẹ máa sáré yà kó ṣe rí òòsà yẹn náà lò fún píkì fún Facebook bá wọn tó jẹ ní Uganda. no níbí báyìí ṣé wàá nígbà tá a lọ Uganda yẹn mo fẹ́ sọ̀tàn lúwo lẹ́yìn wò yìí lúwo ní obìnrin kan tó jọba bàbá yìí wá sọ fún wa pé president sọ fún wa pé òun fẹ́ kọ́ òníra àwọn èèyàn òun bí báyìí pé wọ́n ti kọ́kọ́ máa ń yọ̀ lẹ́nu pé Nàìjíríà làwọn ti wá pé south western part of Nàìjíríà làwọn ti wá olóbi ìyá tó bí Adékọ́lá ní Adékọ́lá Tẹ̀lú tó jẹ́ the first Olúwo kó tó di pé ìtì ìṣẹ́lú wòrò débẹ̀. ọmọ ẹ̀dọ́ wọn lọ tẹ olótẹ ìwòdó ṣùgbọ́n nǹkan tó ń sọ fún wa ni pé àwọn ìmárùkú nìkan ni ó bí ara ó láwọn ẹ̀gbọ́n tẹwàá láwọn ẹ̀gbọ́n nígbà tó ìjọba tán gẹ́gẹ́ bí ìtàn tán sọ fún wa lọ́hùn wọ́n ní ìgbà tí àbúrò bàbá àwọn jọba inú wa bí àwọn bàbá àwọn méjì làwọn bàbá àwọn tó kù yẹn àwọn ẹ̀gbọ́n ẹ̀ nìyí àwọn àkúṣe àwọn alọ́ba àtẹ̀lébà fún ọmọ yìí no tẹ́lẹ̀ ìyá ìbímọ ok ó wá fọmọ ẹ̀ jẹ ọmọ ẹ̀ ó bí Adékọ́lá Tẹ̀lú ó wá fi jẹ Olúwo inú wa bí àwọn ẹ̀gbọ́n ẹ̀ pé tí a máa tẹríba fún ọwọ́ abínú kò fẹ́ ọba ló fẹ́ ìlú ìgbó ṣé bẹ́ẹ̀ ni ibi tí bàbá wà ní. so yẹn sìn wọ́n á lọ tẹ̀lé ìlú yẹn náà wọ́n pè ní Luo tribe ní Uganda wọ́n kàn yọ w yẹn kún mi ìfẹ́ mo ń tàrà ti kanjú orú mú wa ṣe ṣáìdì yìí this will also tell us báwa ṣe ń ṣe democracy àti management àti leadership kóyìnbó tó dé rárá tẹ bá wo àwọn Ọọ̀ni nǹkan fìyàwó yìí mẹ́jọ lápọ̀ ṣùgbọ́n ń gbà láyé ìgbà wọn gbà sẹ̀ mẹ́sàn péré ni wọ́n Ọọ̀ni àtàwọn mẹ́wàá àtàwọn mẹ́sàn tẹ́lá mẹ́jọ yẹn kó ìkìlà nígbà ìṣe ó wà very important irọ́ àwọn mẹ́jọ yẹn they were contemporary of Odùduwà àwọn tó rẹ́sì pẹ̀lú Odùduwà tó tún wà sọ̀bí